Àwọn ìfiránṣẹ́ ìtùnú fún òṣèré Bímbọ́ Thomas bí ó ṣe pàdánù ìyá rẹ̀. Ó jẹ́ àkókò ìbànújẹ́ fún òṣèré Nollywood Bímbọ́ Thomas tí ó ṣẹ̀ṣẹ̀ pàdánù ìyá rẹ̀. Ìròyìn náà ti di mímọ̀ lórí Instagram ní àwọn wákàtí sẹ́yìn nípa gbajúmọ̀ Yorùbá Media Platform. Ní àkókò ìròyìn, ìdí tí ikú rẹ̀ jẹ́ àìmọ̀ àti pé òṣèré tí ó ṣọ̀fọ̀ kò tíì sọ àsọyé lórí rẹ̀, ṣùgbọ́n àwọn ìfiránṣẹ́ ìtùnú ti wà tẹ́lẹ̀ fún un. Àwọn olólùfẹ́ àti olólùfẹ́ òṣèrébìnrin ilẹ̀ Yorùbá lọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti tù ú nínú. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, òṣèré Shizzy Allyson Mba ti wà nínú òfo bí ó ṣe pàdánù bàbá ọ̀wọ́n rẹ̀. Arẹwà òṣèré náà lọ sórí mídíà nígbà tí ó kéde bí ó ṣe pàdánù bàbá ọ̀wọ́n rẹ̀ tí ó sì jẹ́ ìfẹ́ àkọ́kọ́ rẹ̀. Nípò òfo, òṣèré náà sọkún nítorí ikú rẹ̀ tí ó yí ìgbésí ayé rẹ̀ padà. Ó sọkún fún pípàdánù rẹ̀ tí kò ní àǹfààní láti gbé àwọn ọmọ rẹ̀. Sísọ ikú rẹ̀ jẹ́ àfojúdi fún. Ẹ jẹ́ n sáré ṣe ìpolongo kání tó ń lọ lọ́wọ́ lórí mídíà àwùjọ. Ṣé ti gbọ́ nípa ìtẹ́pè? Ìtẹ́pè jẹ́ ìkànnì tí ó dára jù níbi tí o ti lè máa ra dátà fáwọn tí à ń lo WhatsApp, Facebook, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fáwọn tí à ń lo owó ìpè èyí tí a mọ̀ sí airtime. Fáǹfààní ẹ̀yin tí ẹ̀ ń lo DSTV, ìtẹ́pè lẹ ti lè ra dátà ní iye owó tí ó kéré jù. Ìtẹ́ TV reach 43 million people fún advert placement yín. Tí ẹ bá sì fẹ́ upload orin, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 46 32 94 97. A ó máa sọ̀rọ̀ nípa ìtẹ́pè lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ ká padà sí orí ètò. Mimi Ojikwe ti pàdánù bàbá rẹ̀ náà, Thomas Chukwuemeka Ojikwe, tí ó kú ní oṣù kẹwàá ọjọ́ 4 ọdún 2023, tí ó yíká pẹ̀lú àwọn ẹbí lẹ́yìn àìsàn ráńpẹ́ kan. Gbajúgbajà olórin Wizkid pàdánù ìyá rẹ̀, Mrs Jane Dọlápọ̀ Balógun, ní agogo 1 kọjá ìṣẹ́jú 30 ní ọjọ́ Ẹtì oṣù kẹjọ. Sunday Ààrẹ, alákòóso Wizkid, ti mú àwọn ìròyìn ìbànújẹ́ náà dájú sí àwọn Punch tí wọ́n sì padà sí ní ayẹyẹ gíga ní ìlú Èkó. Fúnkẹ́ Akíndélé pàdánù ìyá rẹ̀ náà tí ó kú ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun oṣù kejì ọjọ́ keje ọdún 2023. Ìròyìn búburú yìí tàn káàkiri nípasẹ̀ àbúrò rẹ̀ Olúbùnmi Akíndélé nínú àlàyé kan nípasẹ̀ ojúwe Instagram rẹ̀ ní orúkọ àwọn ẹbí rẹ̀. Sísọ lórí ikú rẹ̀, Fúnkẹ́ ṣàfihàn ìdí tí àwọn àbúrò rẹ̀ kò ṣe fẹ́, bí ó ṣe ṣe àtòkọ̀ àwọn agbára aláìlẹ́gbẹ́ ìyá rẹ̀ àti bí ó ṣe ní ipa rere lórí rẹ̀. Láti fi kún, Mercy Johnson Okojie ó ṣọ̀fọ̀ bí ó ti kéde ikú bàbá rẹ̀, Ametu Daniel Johnson, tí ń ṣe àpèjúwe ikú rẹ̀ bí ìrora ńlá jùlọ. Ìyá tí àwọn ọmọ 4 búra láti tẹ̀síwájú láti béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìyókù ìgbésí ayé rẹ̀, ìdí tí ó fi gba ẹ̀mí àwọn bàbá rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tí ẹ̀ ń bá wa ká lọ. Ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like lórí Ejima TV. Kẹ́ lọ comment section láti lọ sọ àwọn èrò ọkàn yín nípa fídíò yìí. Kẹ́ sì má gbàgbé láti share àwọn ètò wa sí àwọn olólùfẹ́ yín. Tẹ́ bá ti ń gbádùn àwọn eré ìtàn ìdárayá tí a mú wá fún yín lọ́kan ò jọ̀kan.